kaasan speaker Gbajabiamila mo wo fídíò kan náà lánàá tí kan lára àwọn rep member ajé àtìrín kan báyìí ó dàbí Fúlàní ni ó rí ó dàbí nítorí pé àti ń jẹ màgíjù ní Nàìjíríà òun ló fà á tí à ní ronú mọ́ pé esme ó value life màálù náà ju life ara ẹ lọ náà ẹjọ́ màdàkà máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn pípù yìí ẹranko ni wọ́n o ẹranko gidi ni wọ́n èèyàn value life ẹranko sí títí ènìyàn tí Ọlọ́run dá you are a disgrace to humanity. Ó dùn mí pé mi rántí orúkọ ẹ̀ rárá o ara àwọn tó sponsor àwọn esme eré kan máa pa èèyàn nítorí màálù ìlú yìí ti bàjẹ́ àbájọ tó gbé ọba lọ náà láti bí ìjárun báyìí sí ààrẹ ọba wọn ní kó wá fi 200 million béèlì ọba nínú igbó ẹ̀rẹ̀rí kankan náà ṣe sí commissioner for local government and chieftaincy title Ogun State náà àgbọ̀npọ̀ kan náà lẹ́nu yìí o kábíyèsí Àwùjalẹ̀ of Ijebuland síbẹ̀ ṣe máa wò rèé tó máa pa bàbá ọba náà sínú igbó tó bá pa bàbá sínú igbó wàhálà dé o wàhálà ṣẹlẹ̀ ẹ lọ bá gbé bàbá yẹn rà bọ́ta o ìgbà lọ́rùn jẹ̀jẹ̀kújẹ wọn nílé sọ̀rọ̀ àwọn olórí burúkú wèrè kúkú ló pọ̀jù nínú gbogbo ìrà àmọ́ ìtàmà support náà nínú wọn báyìí sí Ogun State Council of Obas tí kọ̀ọ̀kan náà bá ṣe ọba tó kidnap yẹn tí kọ̀ọ̀kan náà bá ṣe ọba tó kidnap lọ sí láti Ìjẹ̀bú Gbóná Aládé Mẹ́ta Ìmọ̀pé City ní Ìjẹ̀bú Gbó ìkọ̀ọ̀kan gbọ́dọ̀ ṣe bàbá rà o tí kọ̀ọ̀kan náà bá ṣe bàbá rà ìkọ̀ ló ṣẹlẹ̀ ní 1921 àtúnṣẹlẹ̀ o